mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yè mo ṣe ẹ̀làbọ̀ ṣíṣe mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire jákèjádò gbogbo àgbáńláyé ọ̀rọ̀ nípa ìdí tá gbọ́dọ̀ ṣe wà conservative òun ni mo wá bá wa sọ lálàkọ́kọ́ tá bá ní ìdí tá gbọ́dọ̀ ṣe wà conservative òun ni pé láti change láti mú value ìṣẹ̀ṣe wa láti mú wá kí àwọn ayé lè rí bó ṣe ní kíní tó bó ṣe bí ìṣẹ̀ṣe wa bó ṣe lágbára tó bó ṣe ní ìmọ̀ nínú tó bó ṣe ní gbogbo nǹkan nínú tó. Tá bá ń sọ̀rọ̀ nípa conservative a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ mú traditional idea wá fún gbogbo wa because nínú ìṣẹ̀ṣe wa òun ni gbogbo nǹkan táwọn bàbá wa tí wọ́n sọ ilẹ̀ káàárọ̀ dà lọ ti jáde oúnjẹ gbogbo àwọn àṣà wa gbogbo aṣọ everything inú ìṣẹ̀ṣe ló ti jáde àwọn ìdí tá gbọ́dọ̀ ṣe wà conservative nìyẹn. Then a gbọ́dọ̀ promote ìṣẹ̀ṣe wa ọ̀nà wo la gbọ́dọ̀ fi promote ẹ̀ ká jẹ́ káwọn èèyàn rí wípé àṣà wa lélẹ̀ ìṣẹ̀ṣe wa lélẹ̀ àwọn àṣà wa ní bá ṣe ń ṣe àwọn nǹkan jíjẹ wa àwọn aṣọ wíwọ̀ wa àwọn ọtí wa kí ọtí òyìnbó tó dé làwọn baba ńlá wa ti ń ṣe ọtí ṣẹ̀kẹ̀mbá ọtí kí lorúkọ ẹ̀ ọtí ẹmu oríṣiríṣi ọtí kí tún lorúkọ mo ti gbàgbé so ó ti wà nínú àṣà àti ìṣe wa a tún gbọ́dọ̀ preserve gbogbo àwọn nǹkan tó jẹ́ tiwa for example nsìn Kampala ilẹ̀ káàárọ̀ oòjíire nìkan náà ti ń ṣe láyé àtijọ́ láyé ìsìn àwọn karambà ní China wọ́n ti ń ṣe gbárọ̀ gidi ẹ̀ but tí ó bá dàbí mo máa sọ fún wa wípé tí ó bá ti ń ṣe original photocopy ni kò lè dàbí original ṣé Yorùbá yẹn ti yé wa so àwa la máa gba nǹkan wa padà lọ́wọ́ wọn àwa la máa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ náà fi ń hun aṣọ òkè wọ́n náà gbé machine kan wá sìn tó fi ń hun aṣọ òkè ṣé ó máa dàbí original táwọn baba ńlá wa a gbọ́dọ̀ wà creative pẹ̀lú ọwọ́ wa ó gbọ́dọ̀ ní nǹkan tí ọwọ́ wa gbọ́dọ̀ máa ṣe ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ wà conservative. Another thing ni pé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé civilization inú ìṣẹ̀ṣe ló ti bẹ̀rẹ̀ then gbogbo àwọn civilization tó wà nínú ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ká máa sọ síta ká máa gbé síta kí a máa kò ń ṣe nípa sísọ nìkan nípa fífi hàn nípa ṣíṣe nítorí wípé tẹ bá ń follow àwọn platform kan wà tó yẹ kéèyàn máa follow kó máa kọ́ ẹ̀kọ́ wọ́n á sọ fún wa wípé fẹ́ǹsì tó tóbi jù lágbàáyé tó lágbára jù lágbàáyé ilẹ̀ Yorùbá náà ti kọ́kọ́ kọ́ kí àwọn akónilẹ́rú tó dé kán tó bọ̀m̀bù gbogbo ẹ̀ kán tó blow gbogbo ẹ̀ àwọn ilé ńláńláńláńláńlá ilẹ̀ káàárọ̀ oòjíire náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà táwọn aláwọ̀ funfun yìí tí wọ́n ń gbé nínú ihò òkúta làwọn bàbá wa ti wà nínú ilé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ká bẹ̀rẹ̀ sí ní promote ká máa preserve àwọn nǹkan tó jẹ́ tiwa. Another thing tá tún máa allow as a conservative òun ni civilization tradition wa. Another thing tá tún máa ṣe òun ni economy ẹ jẹ́ ká allow tradition wa ẹ jẹ́ ká support the economy wa with our native products with our tradition and culture lọ́nà wo òun ni wípé a ti sọ nígbà kan pé tí àwọn eléégún bá fẹ́ ṣẹ́gun wọn ó yẹ kí ìjọba support wọn wọ́n á gbowó fún wọn wọ́n á ṣí stadium fún wọn ẹ wo Benin Republic bọ́n ṣe ń ṣe ìṣẹ̀ṣe títí wọn ó yẹ kí ìjọba ilẹ̀ káàárọ̀ oòjíire I am not talking about Nigeria right now I am talking about ilẹ̀ káàárọ̀ oòjíire ó yẹ kí wọ́n support ìṣẹ̀ṣe títí wa ó yẹ kí wọ́n support wọn financially wọ́n support wọn in a security wise irú tó ń ṣẹlẹ̀ táwọn ẹlẹ́sìn àjòjì tán lọ́ àtàkà àwọn èèyàn wa yẹn kò ní sírú ẹ̀ mọ́ and ó máa boost economy ó máa jẹ́ kí economy kó tún grow gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wa gbogbo ẹ̀ ló yẹ kán support kó yẹ pé kí gbogbo àwọn èèyàn wá ríṣẹ́ ṣe people will be busy gbogbo àwọn agbẹ́gilére kò sẹ́ni tó fẹ́ gbẹ́gilére mọ́ nítorí wípé kí ni wọn ò rí support gbogbo àwọn tó ń ṣe oríṣiríṣi nǹkan wọn ò fẹ́ ṣe mọ́ torí kò sí support ìjọba gbọ́dọ̀ dìde kán support gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so that a lè allow economy kó ṣe kí ni kó grow we allow our economy to be supported by our native product gbogbo àwọn product wa ó máa boost economy wa ni ó máa jẹ́ kí economy wa ok gbogbo àwọn èèyàn tán lọ́ra wọ́n lọ ń kaṣọ wá láti China tó bá jẹ́ pé tiwantiwa kò sí nǹkan tí ẹ ò lè fi aṣọ Kampala wa rán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn àwọn èèyàn ti ń fi
aṣọ òkè wọ́n ti fi rán jacket, wọ́n ti fi ń ṣe kí náà máa pè é sharp, kí ní tó ń so mọ́rùn nínú òtútù wọ́n ti fi ń ṣe. Another thing òun ni pé tẹ́ bá wà conservative, tẹ́ bá jẹ́ èèyàn tó wà conservative, human dignity ó máa ń jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ìgbésí ayé ẹ̀dá, because àní ṣìwàwù, àní wùwàkuwà, àní fẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ òdì sí ìṣẹ̀ṣe àti àṣà wa. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé gbogbo èèyàn ló máa ní freedom, kò sẹ́ni téèyàn máa dì lọ́wọ́ mú. For example sìn, bóyá ọlọ́ṣun ni ẹ tẹ́lẹ̀ wá ló ṣọ̀ṣun mọ́ ọ, nǹkan míì ló fẹ́ máa ṣe, àwọn ọlọ́ṣun ò ní mú ẹ lọ́wọ́ o, wọn ò dẹ̀ ní mú ẹ lọ́rùn pé tipátipá o gbúdọ̀ wà ń bẹ̀, o gbúdọ̀ ṣe. Ẹ̀sìn àjòjì ló máa ń sọ wípé tó o bá ti ṣẹ̀sìn yẹn mọ́ àfi kó o kú, tó o bá ti ṣẹ̀sìn yẹn mọ́ àfi káyé ẹ dàrú. Another thing òun ni pé òfin àti ìlànà ó wà nínú àṣà àti ìṣe wa. Ẹ jẹ́ ká padà sínú àwọn òfin àti ìlànà yẹn, ó ṣe kókó, ó ṣe pàtàkì, torí pé conservative ni wá, a gbúdọ̀ wà conservative, òfin àti ìlànà wa padà. Then another thing òun ni pé ìfọ̀kànbalẹ̀ àti strength and peace, ẹ má bínú, strength and peace, kò sẹ́ni tó máa wà nínú ìṣẹ̀ṣe tí ò ní ní ìfọ̀kànbalẹ̀. Alákọ̀ọ́kọ́ nìyẹn, kò sẹ́ni tó máa wà nínú ìṣẹ̀ṣe tí bẹ̀rù máa gba ọkàn ẹ̀ kan. Ní ìgbà kan tá wà nínú ẹ̀sìn àjòjì, a máa ìbẹ̀rù ní inú bẹ̀rù, inú ìfòyà fojo òun la máa wà. Àmọ́ tó bá padà sínú ìṣẹ̀ṣe, wàá rí pé ọkàn kàn déédéé balẹ̀. Èèyàn máa communicate pẹ̀lú àwọn forefathers, àwọn irúnmọlẹ̀ wa àtàwọn òrìṣà wa, ọkàn èèyàn máa balẹ̀. Kò sí bí ogun náà ṣe máa tóbi tó, èèyàn máa ní ìfọ̀kànbalẹ̀ lórí níṣà pé àníṣe kò sí kankan, ìfọ̀kànbalẹ̀ máa wà. Then èèyàn máa ní ìgboyà máa wà fún yàn. Ẹ wo gbogbo àwọn ọmọ tó jáde lẹ́ni tó ń bọ́ta tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣẹ̀ṣe ní ìgbà tá a bẹ̀rẹ̀, a ò ju péréte lọ. Ẹ wo nísìn orí ayélujára, ẹ wo bí èrò ṣe pọ̀ tó, nítorí pé àwọn gan rí ìfọ̀kànbalẹ̀, wọ́n dẹ̀ ní ìgboyà ni, tí ó sì nínú àwọn ẹ̀sìn àjòjì kankan. Another thing òun ni pé ẹ lọ wo gbogbo àwọn oníṣẹ̀ṣe, wọ́n responsible, wọ́n ń ṣe jàgídíjàgun èèyàn. Responsibility yẹn àgbédání àdìmú pé no, a gbúdọ̀ ṣìwàwù, a gbúdọ̀ sọ̀rọ̀ sọ, a dẹ̀ gbúdọ̀ ṣe kíni, because àwa ní ìmọ́lẹ̀, àwa ní àwọn ènìyàn ń wò, àwa ní àwọn ènìyàn àríkọ́ṣe àwọn ènìyàn ní gbogbo àgbáyé. Ẹ máa gbọ́ Yorùbá people are different, they are respectful, they are ṣe kíní kan, nítorí wípé responsibility yẹn ó wà nínú àṣà àti ìṣe wa ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé recognition fún àṣà àti ìṣe wa. Tá a bá ṣe ń sọ, ẹ jẹ́ ká máa recognize ẹ jẹ́ kó máa rí lára wa pé oníṣẹ̀ṣe ni wá. Ẹ wá ṣe pé kán rí nìkan, ẹ jẹ́ kán rí nínú ìwà wa wípé yes, a gbé òtítọ́ dání. Another thing ni pé ká máa preserve ẹ̀. Báwo la ṣe fẹ́ preserve cultural heritage wa tá ò ní jẹ́ kí àwọn èèyàn kan wá fi ara ṣe àmúlùmálà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wọ́n á sọ pé ẹ̀sìn òjíṣẹ̀ṣe lọ́wọ́, ẹ̀sìn òṣè kíní kan. Irọ́ o, ẹ̀sìn dúró lọ́tọ̀, ìṣẹ̀ṣe dúró lọ́tọ̀ ni. Mo máa ń sọ kẹ́lẹ́sìn kó gbẹ̀sìn ẹ̀ dání, kó ṣe ẹ̀sìn ẹ̀. Káwo oníṣẹ̀ṣe ká mọ̀ wípé oníṣẹ̀ṣe ni wá. Oníṣẹ̀ṣe complete oníṣẹ̀ṣe, kò ń ṣe ẹsẹ̀ kan nínú ilé, ẹsẹ̀ kan nínú ìta. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe náà ká darapọ̀ mọ́, because àwọn baba ńlá wa ló gbé ètò ìṣe ìjọba wa. Ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn, ẹ jẹ́ ká máa give opinion wa lórí gbogbo ọ̀rọ̀. Ó ń ṣe pé kó máa fi, tó máa ti ń fi ṣe báwo ló ń sọ kíní yẹn, wọ́n ti fi ń ṣe tapo sí àbí kíní kan. Ẹ jẹ́ káwa náà ká máa give opinion wa. Kí ni opinion wa lórí ẹ̀? Báwọn ṣe rí kọ́ làwa ṣe rí, báwa ṣe rí lélẹ̀, ọ̀nà tó gbà yé wa lélẹ̀. So then ẹ jẹ́ káwa náà ká máa invest, ẹ jẹ́ ká invest, ẹ jẹ́ kí gbogbo nǹkan wa ká invest nínú gbogbo nǹkan wa. Kò ń ṣe wípé a máa fi dá ìjọba nìkan, àwa náà a gbọ́dọ̀ invest. Ẹ wo gbogbo àwọn èèyàn wa ń sìn, wọ́n ti ń gbégbèsè oríṣiríṣi, ẹ jẹ́ ká support wọn. Ó ṣe pàtàkì ká invest o, ọ̀rọ̀ nìkan ò ṣe o, investment náà ó ṣe ọ̀pọ̀lọpọ̀. Ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ wà conservative nípa gbogbo nǹkan tó jẹ́ titi wa. We have to be a conservative concerning our tradition, concerning our heritage, because tí a ò bá wà conservative lórí ẹ̀, àjòjì máa wá pìtàn
kítàn fún wa wọ́n dẹ̀ ní ẹni tó bá fẹ́ pìtàn pìtàn